Ẹ káàsán ẹ káalẹ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà. Mo fẹ́ kí bàbá mi wo fọ́nrán yìí tí arákùnrin ṣe nínú pálàsì ọba Olúwo. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kí ẹ jẹ́ ká jọ fi làákàyè gbé. Àwọ̀ afẹnu tẹ́ḿpẹ́lú fi ba ìlú Òwò jẹ́ bí kò ṣe pé nínú àwọn ọ̀rọ̀ tí arákùnrin sọ mo fẹ́ ká wò. Ó ń fi orórì àwọn ọba tó ti lọ fi hàn. Ṣé mọ̀ pé àwọn kan jáde last time pé wọ́n ti lọ fi orórì baba ńlá wọn tó rọ́ ọmọ ọba làwọn pé wọ́n ti fi bẹ̀ ṣe ọgbà ẹran ìkọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn. Ó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀? Tá a bá fojú sílẹ̀ tá a wo fọ́nrán yìí tá a wo fídíò yìí dáadáa ẹ máa rí ẹṣin ó wà nínú ibi tí wọ́n sọ pé ibi tí wọ́n ti sin àwọn baba ńlá wọn sí. Ó fi àwọn orórì kan hàn wá, àwọn orórì tó tẹ̀ fi hàn wá gan nínú palace tán fi hàn. Ṣé bó yẹ kó ṣe rí nìyẹn? Odidi ọba Ìwó, ṣé bó yẹ kí orórì ẹ̀ ṣe rí nìyẹn? Ó yẹ kí wọ́n kọ́ kán ṣe lẹ́ṣọ̀ọ́ kán fi rin gáàdì ẹ̀ níbi òkè ẹ̀ wọ́n á ṣe ó máa há ẹ̀ wọ́n á kọ orúkọ ọba yẹn síbẹ̀, oye ìgbà tó lò àti ìgbà tó gbésẹ̀ wọ́n á kọ orúkọ ẹ̀ wọ́n á kọ síbẹ̀. Ìjẹ́ ẹ lè débẹ̀ ń sìn kẹ́ ẹ mọ orúkọ ọba tó kú síbẹ̀ yẹn ẹ ò lè mọ ẹ wo bọ́n ṣe ṣe ẹ dẹ̀ sì ń jáde síta ẹ ti ń sọ̀rọ̀ kọ̀rọ̀ lẹ́nu. Ó wá fẹ́ gbé fídíò débi tí wọ́n sọ pé wọ́n ti sọ bẹ̀ dá ọgbà ẹṣin. Ó wá gbé kámẹ́rà síbi tí ẹṣin wà, ẹṣin tá à ń wò lọ́ọ̀kan ó débi tó wà rẹ̀ ṣin mọ́. Ẹ ṣọ́ra ṣe jẹ́ ká lọ síbẹ̀. Tó ẹ̀yin olólùfẹ́ wa ẹ rí i pé inú pálàsì ọba kábíyèsí Olúwo of Iwo land aláṣẹ lórí òrìṣà iná la wà yìí. A wá síbí báyìí láti wá ṣe ìwádìí kan nípa fídíò kan tó ń jà rìnrìn ní orí ayélujára tí àwọn ọmọ ọba kan tí wọ́n kóra wọn jọ tí wọ́n sọ wípé kábíyèsí Olúwo ibi sàárè àwọn bàbá àwọn wà wọ́n ti wú wọ́n ti fi kọ́ ilé ẹran. Gbogbo ẹni tó bá ń wo fídíò yìí ẹ rí i pé inú pálásì la wà yìí. Já bẹ̀rẹ̀ láti sàárè ọ̀kan yẹn bó tiẹ̀ jẹ́ pé èmi ò mọ àwọn orúkọ yẹn dáadáa bọ̀ mo mọ lásùn yìí tí Ọlátúbọ̀sún Tádé ṣe lélẹ́yìí. A wà lọ síbi táwọn yòókù náà wà. Sàárè yẹn ni a fẹ́ máa wò yìí. Ẹ rí i pé inú premises ààfin ló wà kò dẹ̀ sí nǹkan kan tó tọ̀ọ̀tẹ̀ òun la fẹ́ wò yìí. Sàárè ọba kan rèé ẹ rí sàárè kan rèé ìkànlélẹ́ ó de ní láwọn ọba tó ti gbéṣẹ̀ nílẹ̀ Ìwó. Sàárè kan náà tún rèé ó di méjì nínú àwọn ọba tó ti gbéṣẹ̀ nílẹ̀ Ìwó. Ìṣe tí kábíyèsí Olúwo ìdé ni wọ́n táìsì ẹ̀ báyìí ní kábíyèsí ní ọ̀yá ẹ bá mi táìsì àwọn sàárè yìí ló fi jẹ́ pé inú ni bí ni kọ̀ọ̀kan ta ìmọ̀ wa wú o. Gbogbo àwa tá a máa gbọ́rọ̀ orí social media fipá beliefs ẹ rí sàárè ọba mẹ́rin ló wà nù compound eléyìí báyìí. Ọ̀yá let's go ibi tí sàárè àwọn yòókù wà bó tẹ̀ pé tàwọn yẹn ti pẹ́. Ẹ̀yin náà wo ọba mẹ́rin ní ìsìn ẹ wo iye ọdún tí kọ̀ọ̀kan wọ́n fi jẹ kó tó wá kan ọba Adéwálé Àkànbí. Sàárè àwọn mẹ́rin la rí ń bí báyìí. Ẹ jẹ́ ká tún lọ ẹ rí i pé no premises ààfin ibẹ̀ la wà yìí. A wá ṣe ìwádìí yẹn ni torí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ téèyàn lè pè èèyàn lẹ́jọ́ lórí ẹ̀ ni ìbanilórúkọ jẹ́ ni pé wọ́n wú eegun àwọn bàbá àwọn wọ́n wú eegun àwọn bàbá àwọn wọ́n wú. Ìwọ tó sọ bẹ́ẹ̀ ní ìmọ̀ ìgbésẹ̀ tí gbogbo àwọn ọmọ ilẹ̀ Ìwó gan lè gbé lórí ẹ̀ ní ìwọ tó sọrú ọ̀rọ̀ yẹn jáde lẹ́nu pé wọ́n ti sọ. Ẹ rí i pé nu premises ààfin la wà yìí. Ẹ rí àwọn ọmọ ní sáré wọlé yẹn àwọn ọmọ tí wọ́n fẹ́ jẹun tí bàbá máa ń fún ní oúnjẹ. Ok ó dà pé ibẹ̀ lélẹ́yìí. Yes ibi sàárè àwọn bàbá yòókù wà lélẹ́yìí o. Yes ṣe ti rí láwọn ọba tó ti jẹ láíláíláíláí. Ẹ wo kábíyèsí wọ́n kàǹpù ẹ̀ kò sí. A sì rí i pé
mo fẹ́ wá ọ̀nà tá a gbàgun bẹ̀ ni o. Ibi sàárè gbogbo wọn wà lélẹ̀ yìí. Òun lélẹ̀ ní àwọn ọba tó ti jẹ ní ilẹ̀ Ìwó. Kò wá yé mi tí ẹni ẹ ti sọ di ilé ẹ̀sìn o. Wọ́n ní ẹ ti sọ di ilé ẹ̀sìn tí ẹ̀sìn tí wọ́n ti ibẹ̀ ni ń fi àwọn ẹ̀sìn ń yàgbẹ́ ní ń ṣe gbogbo ẹ̀ sí. Tẹ́ ẹ bá rí bẹ́ẹ̀ ó dàbí ìgbà pé èèyàn gbin gíráàsì gan sórí ẹ̀ ni. Ṣẹ́rí orí ẹ̀ lélẹ̀ òun ilé ibẹ̀ ṣe ń wo yìí. Ibi tí àwọn ọba yòókù ibi tí wọ́n wà lélẹ̀ fún gbogbo àwa tá a máa gbọ́rọ̀ social media táwa náà ti máa bìlífù láti máa bìlífù. Èyí ń fi hàn lóòótọ́ pé àwọn tí wọ́n ń sọ ìsọkúsọ yìí onílù wọn tó ìròmí wọn ti ń dún onírú rẹ̀ ń bẹ lábẹ́ odò. Gbogbo ọmọ ilẹ̀ Ìwó ní ilé lóko gbogbo ọmọ ilẹ̀ Ìwó ní ilé lóko most especially ẹ̀yin tẹ́ ẹ pera yín lọ́mọ ọba. Ẹ dákun ṣé irú ọba yìí ló tún yẹ kí irú yín ọ̀rọ̀ yín ọjọ́ wá lójú. Gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn tó bá yẹ pé ọmọ ẹnu aráàlú ló tiẹ̀ ti jáde a lè kàkún tiwa. Ṣùgbọ́n yín tí ò mọ̀rọ̀ yín jọ wá lójú iná ni pé ọmọ ọba ni yín. Ẹ̀yin tẹ́ ẹ sì ń sọ̀rọ̀ yìí kò sí ìdílé tí bàbá yìí ti jáde níbẹ̀. Gbogbo ọmọ ọba bíi kọ́ba tí ń bẹ́ ń bẹ̀ kó kú kó lè kàn dílé àwọn iná ni mọ̀ ṣe gbogbo ọmọ ọba. Ló fi jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tọmọ ọba bá sọ nípa ọba tó wà lórí àpèrè kì í sọ̀rọ̀ tí ó yẹ kí ẹnìkankan gbàgbọ́ kì í sọ̀rọ̀ tó yẹ kí ẹnìkankan gbàgbọ́. Nígbà tí ìdílé tiyín náà fámìlì yín tó bá padà jẹ à ń gbádùn Olúwo ìbí ṣe ń ṣe yìí. Àwa ń gbádùn ẹ̀bí ṣe ń ṣe yìí o à ń gbádùn rẹ o. Nígbà à ń gbádùn ẹ̀bí ṣe ń ṣe yìí ibùkọ́ mọ̀ ṣe yóbó rádaràda à ń gbádùn ẹ̀ bẹ́ẹ̀. Nígbà fámìlì tiyín bá dé bẹ́ẹ̀ ẹ tún ṣe padà. Ṣé ẹ gbọ́ fún gbogbo àwọn tí ń ṣe formation ń gbọ́ fọ́ tí ń gbé formation kiri even irú ẹni bẹ́ẹ̀ ó yẹ ká sù rẹ̀ torí ó ní wọ́n kó eegun àwọn bàbá àwọn ó ní wọ́n kó eegun àwọn bàbá àwọn ó láwọn sì rí àwọn rí evidence tẹ́niyẹn ò bá sì post evidence tó lòun ní lọ́wọ́ tí ò bá post rẹ̀ ọmọ àlè ni. Tí ò bá post ibi tó ti rí eegun àwọn bàbá rẹ̀ nílẹ̀ tó ti kú ọmọ àlè ni. Èmi máa ń sọ̀rọ̀ kan fáwọn olórí nígbà àfin Olúwo láwa yìí. Èmi máa ń sọ̀rọ̀ kan lè rọ́mọ ọba gidi tólúwò jókòó sáàfin tó fi wá jọba láti Canada. Ẹ̀yin tẹ́ ẹ̀ níṣẹ́ ìranù rádaràda ẹ̀yin tẹ́ ẹ̀ níṣẹ́ náà lẹ́mọ́ sí afẹ́fẹ́ tó ọmọ ọba kan o ọmọ ọba gidi tí ọjọba ò ní jókòó sáàfin. Ọlọ́run wa tún ṣe ní ìsìn wọn fẹ́ tí ò ní láárí wọn fi jọba mọ́. Ẹni tó ní láárí ni wọ́n fi ń jọba wọ́n bọ̀ Ọ̀yọ́ wọ́n bá fẹ̀ Olúwo àwọn ọba tó ti ń jẹ ní ìsìn wọ́n bọ̀ Ògbómọ̀ṣọ́ àwọn tó ní láárí ni wọ́n fi ń jọba kì í sẹ́yìn èsìn wọ̀rọ̀ ẹ̀yin lẹ́múra ọmọ ọba ní mí o ọmọ òun láti rí yóò gbogbo ẹ̀yin èèyàn ẹ rí i pé kò sí nǹkan kan tó ṣe sàárè àwọn ọba tó ti lẹ ní ilẹ̀ Ìwó àwọn eléyìí propaganda lásán ni o propaganda ó dà pé wọ́n ń jẹ́ àwọn iṣẹ́ kan táwọn kan rán wọn ni. Ọlọ́run ó sì mú Olúwo yóò mú borí yín láṣẹ Olódùmarè. Ọlọ́run ó mú Olúwo yóò mú borí yín Olúṣẹ́gun lélẹ́yìí ọba tí ó dé tí gbogbo akórèdé tí gbogbo òlú gbogbo ìgbà táwọn bàbá tí yín ti ń jẹ ẹ̀sọ́ development tó wá wò ẹ̀sọ́ ìdàgbàsókè tó bá wò tínú ó fi wá mọ́ bí yín ọbẹ̀ eléyìí jẹ oríṣiríṣi development iná ní í ṣẹlẹ̀ ṣé àwa wà ń wo tuntun sójú yín ò tiẹ̀ wà fọ́ ẹ wo Olúwo ti sọ tẹ́lẹ̀ pé ọkọ̀ wo ní ìsìn plane tí ń gbé wo ní ìsìn Concorde ni ìwọ tó o bá ti jọyìn ọjàbọ ọkàn forí sánlẹ̀ ni ọlọ́ntì ẹnu tẹ́ ẹ bá wọ àwọn fídíò dáadáa ẹ rí i pé àwọn tí ń sọ gan àwọn tí ò ṣe èèyàn ni tí tí ẹ máa ń pe àwọn èèyàn láwùjọ àwọn èèyàn kì í sáwọn tó lè yọjú àwọn tí wọ́n fọ ọ̀rọ̀ sẹ́gbẹ̀ẹ́ kan ni àwọn ọmọ ọba gidi tí ń ṣiṣẹ́ tọ́lọ́ ń gbàdúrà wọn
wọn ní máa ṣòfin tó máa ṣe àìníkànṣe kan ni iṣẹ́ ẹ̀dà lè kọ́ ọ̀la kọ́ ọmọ pé kinní kan àsìkò yọbọ ilé àwa sì ń gbádùn ẹ o ẹ tí wọ́n bá kú ní ó kú o ìwọ tó bá fẹ́ kú lọ gbé ẹ lọ ṣe mẹ̀dọ̀ o ẹ̀yin arọ́bà fi ẹ lọ ṣe mẹ̀dọ̀ kẹ́ má bàa even ìṣẹ̀dá àwọn bàbá yìí mọ mele pé Ọlátúbọ̀tán tàdé sí lélẹ́yìí ọba tó gbéṣẹ́ pẹ̀lú wò tó jẹ mo dá eléyìí mọ̀ eléyìí nìkan ni mọ̀ even ìṣẹ̀dá àwọn bàbá yìí yóò mọ̀ ṣàdúrà fólúwò tó débẹ̀ yìí pé ọba yìí ó dé ọ́tá ìsì ẹ̀ ẹ̀yin kan sì ní ó ti wú ó ti ké egun rẹ̀. òun náà lẹ ti rí yẹn iṣẹ́ ọwọ́ Olúwo nìyẹn o Olúwo ò fẹ́ fèsì sí ọ̀rọ̀ yẹn fúnra rẹ̀ ó wá jáde síta ó wá rán àwọn ọmọ tó ń jẹ lábẹ́ àwọn ọmọ tó ń fún lóúnjẹ ó wá rán wọn síta pé kí wọ́n wá fèsì ṣe rò pé àwọn èèyàn stupid ni ẹ fẹ́ ṣerú nǹkan bí ṣe rò pé àwọn èèyàn stupid ni ẹ̀yin náà ẹ wo bí tẹ̀sán fún wọn sí babalásí igbó ti kún sí gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ ẹ̀ lè fi nowadays wọ́n máa ń fi oko ni pẹ̀lú kẹ́míkà ẹ̀ lè fi gbogbo bẹ̀yẹn ẹni òun ló lẹ táìsì síbẹ̀ kò bá má lẹ̀ síbẹ̀ bí a kì í ṣòun ló ń gbé nu palace ta ló ń gbé nínú palace ṣé èmi láwa lọ lẹ táìsì síbẹ̀ ni táìsì tẹ̀lẹ̀ tí koríko gbogbo bẹ̀ ti já ìkan wà nínú orórì yẹn tẹ bá tẹjú mọ́lẹ̀ ibi ẹ̀gbẹ̀gbẹ́ ẹ̀ ó ti ń rì mọ́lẹ̀ ṣé bóyá kó ṣe rí nìyẹn àwọn baba ńlá yín àwọn tó ti jẹ ọba ní ìlú Ìwó tí wọ́n ti lùgbà tiwọn tí gbà san wọ́n tí ìlú ń tùbà tí ìlú ń tùṣẹ́ tí kì í ṣe irú nǹkan tá a rin lè ní láàrin ń bẹ̀ tí wọ́n mọ̀ pé ìlú Ìwó Ifá ni wọ́n fi tó bẹ̀ dó tí wọ́n mọ̀ pé Ilé Ifẹ̀ náà ti wá táwọn ò kì í sọ pé àwọn Ilé Ifẹ̀ ló wá látọ̀dọ̀ wọn tí wọ́n mọ̀ tí wọ́n wá débẹ̀ ń sìn tẹ́lẹ̀ mọ̀ ẹ̀yin èèyàn ẹ bá ti ń jẹ nídìí nǹkan ẹ máa bò sí di àbòsí àwọn èèyàn làwọn tó kóra wọn síta tó ń sọ̀rọ̀ yẹn wọ́n rí òótọ́ ńlẹ̀ ni tó fi ń sọ wọ́n rí òótọ́ òun náà fi ń sọ òótọ́ tí wọ́n rí ńlẹ̀ wọ́n ń ṣe bí ti tẹ̀yìn ṣàbòsí kiri wọ́n ń ṣe bí ti tiyín títorí pé ti ń jẹ bí ọba ti fún níṣẹ́ kan tẹ́ ń ṣe nínú palace irú koríko tó ń gẹ̀ bí àgbẹ̀ni yẹn ló ń ṣe Ghana fún olóńgè koríko fún wọn ò lè rí òótọ́ ọ̀rọ̀ kan sọ mọ́ torí pé wọ́n ti ń jẹ nídìí wọ́n ti ń jẹun bẹ̀ ibẹ̀ náà ti ń sanwó oṣù fún wọn ara nǹkan tó ba Nàìjíríà débi tó dé nìyẹn àwọn tó ń ṣe nídìí gọ́ọ̀mẹ̀ntì nítorí pé wọ́n ń jẹ mẹ́ gbogbo àṣìṣe tí wọ́n rí wọn ò ní sọ torí pé wọ́n ti ń jẹ ń bẹ̀ wọn ò ní sọ ó dìgbà tí wọ́n bá ti kúrò ń bẹ̀ tí wọ́n ò rí jẹ ń bẹ̀ mọ́ ìgbà náà ìṣẹ̀wá máa sọ òótọ́ ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ̀ ti sọ nǹkan tó ń bà ló ń jẹ́ ara ẹ̀ náà lélẹ̀ ń sìn lárákùnrin tó lọ gbé fídíò síta ń sìn tó ń ṣe Ìwó kiri tó ń ṣe gbẹngbẹngbẹ káàkiri àwọn nǹkan wọn yóò make sense it's not making any sense at all kò make sense wá ń ṣò gbogbo ọgbà ìlú Ìwó kiri àwọn ará àwọn tí ọba ń fún lóúnjẹ lélẹ̀ kìnìkan àmọ́ àwọn èèyàn tó ń fún àwọn èèyàn lóúnjẹ tí ò sẹ́ni tó mọ̀ adúpẹ́ kó tẹ̀ láwọn èèyàn tó ń fún lóúnjẹ is one of the thing tó yẹ kí àwọn tó bá ní tọ́rí nǹkan gbọ̀ sílẹ̀ kó máa ṣe tọ́ní àti tó àníṣẹ́kù ara nǹkan tó yẹ kó máa ṣe nìyẹn ara àwọn nǹkan tẹ̀yìn wá wálé ayé wá ṣe náà nìyẹn is one of the thing ṣùgbọ́n abárò tó ń lẹ̀ ẹ jẹ́ ká máa sọ ìwọ tó ń ṣe fọ́nrán kiri ń sìn ṣé wọ́n parọ́ ṣé àárí ẹṣin níbi tẹ́ṣin wà nínú ibi tó ń ná ókè ẹ̀yin náà tẹ ìwú ibi tó ń ná sí àwọn kan sí àwọn ọba tó pọ̀ tán wọ́n gáàdì bẹ̀ wọ́n sí ṣé bíbẹ̀ ṣe bẹ́ẹ̀ kó ṣe rí nìyẹn ṣé bíbẹ̀ ṣe ó yẹ ká ṣe lọ́ṣọ̀ọ́ especially àwọn ilé tó wà nínú palace yẹn àwọn bẹ́ẹ̀rì tó ń ṣe sílẹ̀ tó ń lẹ táìsì sí wọ́n lẹ táìsì sí fine but that is not enough ó yẹ kí wọ́n ṣe kọ́kọ́ orúkọ bó ṣe máa ń ṣe nìyẹn wọ́n á kọ orúkọ ọba yẹn sí lórí gàdàgbà wọ́n á kọ déètì ọjọ́ orí ẹ̀ tí wọ́n bá mọ̀ ni ò tó ráwọn bàbá wọn ẹ̀sìn wọn lè mọ èjì wọ́n ṣàrántí yẹ́ ẹ̀tàn kú wọ́n á kọ yẹ́ ẹ̀tàn kú sí wọ́n á kọ iye ọdún tí wọ́n lò tọmọdé ò bá bá ìtàn àbá àròbá ẹ̀ ṣàbọ̀ àròbá iye ọdún tí wọ́n lò lórí àpèrè wọ́n á kọ síbẹ̀ wọ́n bá ti rí bẹ́ẹ̀ wọ́n á ti mọ orúkọ ẹ̀ torí tí wọ́n bá ń sọ ìtàn inú ìlú Ìwó wọ́n mọ iye àwọn ọba tó ti jẹ wọ́n dẹ̀ mọ orúkọ àwọn ọba yẹn tí wọ́n bá ti rí bẹ́ẹ̀ olórí ọba alágbájá lélẹ̀ wọ́n á lọ síbẹ̀ wọ́n á lọ wò but ilé ìsìn ó kọ̀ wà level síbẹ̀ without notify anything kò sí nǹkan tẹ́lẹ̀ kò sí àmì àdámọ̀ kankan tó wà ń bẹ̀ ẹ̀dẹ̀ ń jáde sí tẹ̀ wá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ Ìwó ìṣáá ni all the time ọ̀rọ̀ ìlú Ìwó ìṣáá ni ọ̀rọ̀ ìlú Ìwó òun ni ìṣáá ní gbogbo ìgbà Olúwo wá fẹ́ wá yí ìlú Ìwó ó fẹ́ ṣèǹjẹ sí Aláàfin Ìwó ẹjọ́ ṣé do you know what come about Aláàfin tó wá tó fi ń jẹ Aláàfin nígbà tó Ọ̀rànmíyàn tó wá jẹ Aláàfin àkọ́kọ́ tó dábẹ̀ ṣé ẹ mọ bó ṣe bẹ̀rẹ̀
ìwọ náà wá fẹ́ ló fẹ́ ṣe bẹ́ẹ̀. Ẹ wo ẹ̀yin ènìyàn mi, ẹ bá wa share fọ́nrán wa, ẹ ní kú, èmi náà ò ní kú, Ọlọ́run á dá gbogbo wa sí o. Mo kí yín o, èmi ọmọ yín ọ̀rẹ́ yín, Àkàlàmàgbò TV show, ẹyẹ méjì kì í jàṣà. Thank you all for listening.